Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Láti ọjọ́ ìpínlẹ̀ tá a ti bí wọn títí àkókò tó mú wọn sọ́dọ̀ àyìn ó fún wọn lórí ọ̀fẹ́ láti gbé ayé ìrọ̀rùn, láti bímọ, láti fẹ́ ìyàwó. àyìn Ọlọ́run gba ìyẹn wa ọ̀ bá ṣe bẹ́ẹ̀ kò sí ní ta fẹ́ fi ọ́ ṣe o. Ọlọ́run ní ò kì í ṣe ènìyàn. Ohun tó mú ká yìn ọ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbẹ̀yìn wọn, aya gbẹ̀yìn wọn, ẹbí gbẹ̀yìn wọn. Ọlọ́run gba ìyẹn wa. Tá a bá rí ẹ̀ṣẹ̀ ó lè fa ìjìyà nítorí mú ká má délé sinmi. Bàbá Dayọ̀ Adéwùmí, Ọlọ́run jọ̀ọ́ dáríjì wọn. Ọlọ́run jọ̀ọ́ dáríjì wọn. Ọlọ́run jọ̀ọ́ dáríjì wọn. Lẹ́yìn ikú kò sí àtúnṣe wọn. Abẹ́kọ̀ọ́ lọ fún ara kó sí àtúnṣe. Láti jẹ́ kí nígbà tí máa gbọ́ ọ̀tẹ̀ kéré ọ̀fẹ́ wò ká lè pàdé láyé olùgbàlà. Ó kú ẹ̀ṣẹ̀ tó mú ká má bọ̀ ọjọba. Ọlọ́run ó yá dáríjì. Ọlọ́run ó yá dáríjì. Gbogbo ń tẹ́ ẹ fẹ́ dojúkọ báyìí nígbà tá a bá fún eru tàbí èpè fún èpè tán gbogbo ń tẹ́ dojúkọ lórúkọ Jésù ọ̀run yóò gbà yín bẹ̀. Ọlọ́run yóò gbà yín bẹ̀. Ìrìn àjò lẹ́yìn òkè mú ọmọ lọ rè ẹ̀sìn àjò lẹ́yìn òkè mú ìyàwó lọ rè ẹbí òkè ń tẹ̀lé èèyàn ní ìrìn àjò yìí lórúkọ Jésù lẹ́yìn ikú ibi
ibi ò ní ṣẹlẹ̀ wàhálà ò ní ṣẹlẹ̀ gbogbo ẹbí àwọn ọmọ ẹ ó tún ẹ̀yìn dì mọ́ ẹ ó tún ẹ̀yìn dì mọ́ ẹ ó tún ẹ̀yìn dì mọ́ ọlọ́run yóò pa yín mọ́ òkú bàbá Dayọ̀ Adéwùmí kò ní jákúfà ní olè yìí nínú ìjọ Àgbàlá Gabriel kò ní jákúfà a ó yin ọlọ́run ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Jẹ́ kí á kà láti mọ ọ̀rọ̀ Ọlọ́run lára wa bàbá 1 Thessalonians chapter 4 verse 14 to 18. Nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí a wà láàyè tí a sì kú lẹ́yìn àti dé wíwá Ọlọ́run bí ó ti wù kí ó rí yóò ṣáájú àwọn tí ó sùn. Ẹsẹ̀ 13. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ó ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. Ẹsẹ̀ 17. Nígbà náà ni a ó sì gba àwa tí a wà láàyè tí a ó sì kú lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwọn ó sì máa wí báwo ni àwọn ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa. Ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. Ǹjẹ́ olóògbé Dayọ̀ Adéwùmí bí ó ti wo ẹlẹ́dàá rẹ̀ láti pè ọ́ sọ́dọ̀ ara rẹ̀, ó tọ́ fún àwa láti fi ọ́ fún erùpẹ̀ lónìí ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2024. Nǹkan kan ló yà mí lẹ́nu tó bá jẹ́ òtítọ́ wípé June 12 la bí yín, June 12 bákan náà lẹ́sìn. Nǹkan kàyéfì ńlá ni tó jẹ́ wípé Ọlọ́run nìkan ló lè yé. So mo gbà ní àdúrà wípé nígbà tí ẹ bá dúró níwájú ìtẹ́ ìdájọ́ ẹ ó rí àánú Ọlọ́run yẹn. Kò sí àdúrà fún òkú lẹ́yìn kí iṣẹ́ rẹ̀ ó tẹ̀lé lẹ́yìn. Lórúkọ Jésù ìdílé tí ẹ fi sílẹ̀ Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Àánú Ọlọ́run kò dẹ̀ ní fi ìdílé náà sílẹ̀. Gbogbo ọmọ bàbá àárín yín lórúkọ Jésù kò ní dàrú. Ẹ̀mí ìṣọ̀kan àti ìfẹ́ Olúwa yóò fi fún yín. Ẹ jẹ́ kí a gbé bàbá sí i. Dayọ̀ Adéwùmí aka Sule Suebeb. Ǹjẹ́ ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́, a fi ara rẹ fún erùpẹ̀ lónìí, eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀ àti ekuru fún ekuru. Àkọ́bí bàbá wálé, àkọ́bí bàbá the first one, eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀. Tó tẹ̀lé wọn.
bàbá bóyá eru fún eru erùpẹ̀ fún erùpẹ̀ eku fún eku àbúrò bàbá eru fún eru erùpẹ̀ fún erùpẹ̀ eku fún eku. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé a yìn a gbé ọ̀gá fún àkókò yìí. A dúpẹ́ torí pé o pọ̀ ní ipá o sì tóbi ní agbára. A yìn ọ́ lógo fún àkókò yìí fún ọjọ́ 21 oṣù kẹfà léyìí tí a fi ara bàbá Dayọ̀ Adéwùmí aka Sule Suebeb fún erùpẹ̀. Ǹjẹ́ a gbà ní àdúrà fún ìdílé tí bàbá fi sílẹ̀, àánú rẹ wọ́n jọ fi ìdílé náà sílẹ̀. Àmín Jésù. Ìjọ tí bàbá fi sílẹ̀, àánú rẹ wọ́n jọ fi ìjọ náà sílẹ̀. Ìjọ Agbala Gabriel ó yá máa tẹ̀síwájú. Ìdílé Dayọ̀ Adéwùmí máa tẹ̀síwájú. Ẹ̀mí ìfẹ́ àti ìṣọ̀kan lórúkọ Jésù kó fẹsẹ̀ múlẹ̀ nínú ìdílé náà. Ó gbà ní àdúrà fún ìjọ Ọlọ́run eléyìí kò ní jẹ́ àkúnfà. Ó gbà ní àdúrà fún ẹbí àti ará bàbá lórúkọ Jésù kò ní jẹ́ àkúnfà. Ìjẹ́ gbogbo wa tí a wà níbí àti ìwọ gbogbo tó ń wò mí ní gbogbo tí o ti ń wò mí lórúkọ Jésù ọjọ́ tèmi àti ẹ kò ní yá báyìí. Ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Lórúkọ Jésù a péjúpọ̀ àjọkúrájọpọ̀ láti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá. Ǹjẹ́ lọ́jọ́ tí ó kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ìrìn àjò náà kò ní jẹ́ àwa nìkan. Lórúkọ Jésù àwọn ènìyàn tí ó ti àwa náà lẹ́yìn lórúkọ Jésù Olúwa yóò pè wọ́n wá. Ògo yóò sì jẹ́ ti Ọlọ́run. Olúwa paríparí rẹ̀ kí láǹfààní ènìyàn tó jèrè ayé tó sì fi ẹ̀mí rẹ̀ ṣòfò. Kí ni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ ní ìjọba ọ̀run? Ǹjẹ́ gbogbo àwọn ọkàn gbogbo tí ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ ìjọba ọ̀run kò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ̀. Orí ọ̀fẹ́ láti lè bá Jésù jọba ẹ̀mí mímọ́ yóò fi fún wa. Orí ọ̀fẹ́ láti lè bá Jésù jọba Ọlọ́run yóò fi fún wa. Ògo yóò sì jẹ́ ti Kristi. Ògo ni fún Jésù. Jésù Olúwa wa. Praise the Lord. Erùpẹ̀ fún erùpẹ̀, ekuru fún ekuru. Ayọ̀. Eru fún eru. Erùpẹ̀ fún erùpẹ̀. Eru fún eru. Erùpẹ̀ fún erùpẹ̀. Ẹlòmí tún wà nínú ẹbí. Ṣẹlòmí wà nínú ẹbí. Nígbà tí kò sí ẹlòmí tó fẹ́ bò, àwa ẹ jẹ́ ká bá wa bò ó. So tó kàn báyìí náà ni wípé ká gbàdúrà pẹ̀lú àwọn ìdílé. So àwọn ẹbí, àwọn ọmọ bàbá àti ẹbí àtàrà kan jájọ pàdé nínú ilé. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.